Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́bọ̀ ọjọ́ 16 oṣù kẹwàá ọdún 2025. Àkòrí: àwọn ewu àìlèdáríjì ní ìwé orin. Orin 1, òdo, 4. Ọlọ́run ìyanu ọ̀nà kan. Ẹ̀kọ́ àkọ́sórí: ẹ máa kíyèsára kí ẹnikẹni kó má ṣe kùnà oore-ọ̀fẹ́ Ọlọ́run, kí gbòǹgbò ikorò kan kí ó má bàa hù sókè kí ó sì yọ yín lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ a sì ti ipa rẹ̀ di aimọ. Ìwé HEBERU orí 12 ẹsẹ̀ 15. Bíbélì kíkà: ìwé SAMUΕLI kejì orí 13 ẹsẹ̀ 23 dé ẹsẹ̀ 24. Ó sì ṣe lẹ́yìn ọdún méjì, Absalomu sì ní olurẹrun agutan ní Baal-hasori, èyí tí ó gbé Efraimu. Absalomu sì pe gbogbo àwọn ọmọ ọba. Absalomu sì tọ̀ ọba wá, ó sì wí pé, wò ó, jọ̀wọ́, ìránṣẹ́ rẹ ní olurẹrun àgùntàn. Èmi bẹ̀ ọ́, jẹ́ kí ọba àti àwọn ìránṣẹ́ rẹ̀ bá ìránṣẹ́ rẹ lọ. Ọba sì wí fún Absalomu pé, bẹ́ẹ̀ kọ́, ọmọ mi, mo bẹ̀ ọ́, má jẹ́ kí gbogbo wa lọ, kí a má mú ọ náwó púpọ̀. Ó sì rọ̀ ọ́ gidigidi, ṣùgbọ́n òun kò fẹ́ lọ, ó sì súre fún un. Absalomu sì wí pé, bí kò bá lè rí bẹ́ẹ̀, èmi bẹ̀ ọ́, jẹ́ kí Amnoni ẹ̀gbọ́n mi bá wa lọ. Ọba sì wí pé, ìdí rẹ̀ tí yóò fi bá ọ lọ. Absalomu sì rọ̀ ọ́, òun sì jẹ́ kí Amnoni àti gbogbo àwọn ọmọ ọba bá a lọ. Absalomu sì fi àṣẹ fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé, kí ẹ̀yin kí ó máa kíyèsí àkókò tí ọtí wáìnì yóò mú ọkàn Amnoni dùn. Èmi ó sì wí fún yín pé, kọlù Amnoni kí ẹ sì pa á. Ẹ má bẹ̀rù, ṣé èmi ni ó fi àṣẹ fún yín? Ẹ ṣe gírí kí ẹ ṣe bí alágbára ọmọ. Àwọn ìránṣẹ́ Absalomu sì ṣe sí Amnoni gẹ́gẹ́ bí Absalomu ti pàṣẹ. Gbogbo àwọn ọmọ ọba sì dìde, olúkúlùkù gun ìbáká rẹ̀, wọ́n sì sá. Ó sì ṣe nígbà tí wọ́n ń bẹ ní ọ̀nà, ìyìn sì dé ọ̀dọ̀ Dáfídì pé Absalomu pa gbogbo àwọn ọmọ ọba, ọ̀kan kò sì kù nínú wọn. Ọba sì dìde, ó sì fa aṣọ rẹ̀ ya, ó sì dùbúlẹ̀ ní ilẹ̀. Gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ tí wọ́n ń dúró tì í sì fa aṣọ wọn ya. Jonadabu ọmọ Ṣimei, arákùnrin Dáfídì sì dáhùn, ó wí pé, kí olúwa mi ọba kí ó má ṣe rò pé wọ́n ti pa gbogbo àwọn ọ̀dọ́mọdékùnrin àwọn ọmọ ọba, nítorí pé Amnoni nìkan ṣoṣo ni ó kú. Nítorí láti ẹnu Absalomu wá lèmi ti pinnu rẹ̀ láti ọjọ́ tí ó ti fi agbára mú Tamari àbúrò rẹ̀. Ǹjẹ́ kí olúwa mi ọba kí ó má ṣe fi nǹkan yìí sí ọkàn pé gbogbo àwọn ọmọ ọba ni ó kú, nítorí Amnoni nìkan ṣoṣo ni ó kú. Ẹ̀kọ́ yìí jẹ́ ìtẹ̀síwájú àbájáde ìbànújẹ́ ẹ̀ṣẹ̀ Amnoni sí Tamari. Absalomu arákùnrin Tamari di ìbínú àti ìkórìíra sínú ọkàn rẹ̀ fún ọdún méjì pátápátá. Ó ń dúró de àkókò tó yẹ láti gbẹ̀san, dípò kí ó fi ìrora rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run tàbí wá ìdájọ́ nípasẹ̀ òfin lọ́nà tó tọ́. Ó jẹ́ kí ìbínú náà dàgbà di ìpànìyàn tó pète ṣáájú. Èyí fi hàn wá ewu tí ó wà nínú àìlèdáríjì àti jíjẹ́ kí ìkórìíra jọba nínú ọkàn wa. Absalomu ṣètò bí yóò ṣe pa Amnoni ní àkókò ìrẹ́rùn àgùntàn rẹ̀. Èyí sì fi hàn bí ìbínú àti ìkórìíra ṣe lè mú ènìyàn dé ibi tí ó burú jù lọ. Ẹ̀ṣẹ̀ kì í dúró sójú kan, ó máa ń dàgbà tí a bá ń fi ìkórìíra, ìlara tàbí ẹ̀san gbígbà kún. Ohun tí ó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ìjà ìdílé parí pẹ̀lú ìtàjẹ̀sílẹ̀, ìbànújẹ́ àti ìyapa nínú ilé Dáfídì. Èyí mú kí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ fún Dáfídì ṣẹ pé idà kì yóò kúrò ní ilé rẹ títí láé, nítorí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ pẹ̀lú Bathṣeba. Ìwé SAMUELI kejì orí 12 ẹsẹ̀ 10. Èyí rán wa létí pé ẹ̀ṣẹ̀ ní àtúbọ̀tán, kì í ṣe fún ẹni tó ṣẹ̀ nìkan, ṣùgbọ́n ó tún kan àwọn tí ó yí i ká pẹ̀lú. Fún wa lónìí, ẹ̀kọ́ yìí hàn kedere sí wa pé
ẹ̀san jẹ́ ti Ọlọ́run, kì í ṣe fún ènìyàn. Ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 19. Nígbà tá a bá gbìyànjú láti dá ara wa lójú nípa agbára wa, à ń jáde kúrò nínú ìfẹ́ Ọlọ́run, a sì ń pọ̀ sí i nínú ìrora wa. Dípò kí ìbínú di ìkórìíra àti ẹ̀san, a pè wá sí ìdáríjì, ká tú àwọn ènìyàn sílẹ̀ nínú túbú ọkàn wa, ká sì jẹ́ kí Ọlọ́run dájọ́ pẹ̀lú òdodo. Nígbà náà nìkan ni àlàáfíà Ọlọ́run máa lè wà nínú ọkàn wa, a ó sì dènà kí ibi láti rúwé nínú ọkàn wa. Ẹ̀kọ́ àmúrelé. Ìkórìíra àti ìfẹ́ ẹ̀san gbígbà máa ń mú kí ìbànújẹ́ pọ̀ sí i, ṣùgbọ́n ìdáríjì ni ó ń mú àlàáfíà wá. Àdúrà. Olúwa, gbà mí là kúrò nínú ẹ̀mí ìkórìíra àti àìlè ìdáríjì. Wo gbogbo ojú ọgbẹ́ ọkàn mi sàn, jẹ́ kí àlàáfíà rẹ kún inú ọkàn mi. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.